Èkó lèmi wà, mi ò gbé lọ́yọ̀ọ́ sí, mi ìdẹ̀ gbé ní gbòòrò, mi ìgbé ní Gàngán. Ṣùgbọ́n èmi ò mọ̀ pé èèyàn kú níbẹ̀, èmi ò dẹ̀ mọ̀ bóyá wọ́n júlé wákìlì àbí wọ́n júlé ẹnìkan. Nǹkan tèmi kàn mọ̀ ni pé nínú information táwa ti ń gbà lórí wákìlì, àwọn èèyàn tó ti kú nípasẹ̀ wákìlì ní gbogbo Ìbàràpá méjèèjì tá a ti gba information ẹ̀tàn tó ti pa lórí pé kán fẹ́ kidnap wọn, kẹ́lòmíì resist kidnap kan pa ó kéré jù láàrin bí ọdún mẹ́ta sẹ́yìn sí àti tó 25. Torí wákìlì tẹ́rí yẹn o, kì í ṣẹran rírọ̀ o, ó ń pretend ni o. And àwọn ransom tó gbà, àwọn tí wákìlì ti gba ransom lọ́wọ́ ẹ̀ ní Ìbàrà nínú àwọn abúlé tó wà mẹ́ táwọn èèyàn wọn àwọn Yorùbá ń gbé tó ń dá oko about 80 to 85 villages wọ́n ti sá kúrò lóko tó wọ́n lè dáko mọ́. Àwọn tó dẹ̀ wà ń bẹ̀ yẹn ẹ̀gẹ́ ni wọ́n máa ń ṣe jù, ẹ̀gẹ́ náà fi make owó, wọ́n ti lé wọn kúrò lóko. Ní Ìjẹrin ní abúlé Kájọlà, àwọn tó ń dá oko lọ́wọ́ tó wà lóko, àwọn ọmọ wákìlì wọ́n dẹ̀ lọ bá wọn ṣá wọn ní àdá, wọ́n rescue wọn wá sí gbòòrò láti wá treat wọn ni. Ní Ìjẹ̀fà ní Ayétẹ̀, Ìyéje ní Ayétẹ̀, arábìnrin kan ó ta ẹ̀gẹ́ mọ́tò kan 320,000, àwọn wákìlì dẹ̀ lọ ka wọ́n rèpù ẹ̀, wọ́n dẹ̀ gba 320 yẹn. Ọba Ayétẹ̀ wá pè é, ó wá pe àwọn ọmọ tó wà mẹ́yẹn, ó pe àwọn ọmọ tó wà mẹ́yẹn tó jẹ́ tó mọ̀ nípa wákìlì, tó mọ̀ pẹ̀lú wákìlì tó máa ń ṣiṣẹ́ burúkú yẹn, pé kí ló dé tẹ́tí lọ rèpù ọmọ lóhùn tẹ́tí gba 320, ẹ̀dí bá dáwó yẹn padà. Wọ́n wá náà máa dáwó yẹn padà. Nígbà tó di jọ́ Friday, wọ́n náà ò dá padà mọ́, wọ́n ní kí kábíyèsí ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Sẹ́ríkì gangan tó kàn pariwo, ìyẹn kan wà ń gbòòrò ni, ìyẹn kan ṣe alárùbọ̀ ni. Wákìlì gangan ni kingpin ni kidnappers and killing, maiming and raping in that area. Kò sí ọba tó wà ní Ìbàràpá tí ò bẹ̀rù wákìlì, ó dẹ̀ ní oògùn bí àrùn ní bọ́tẹ́. Gbogbo sórí tí ọlọ́pàá ń sọ yẹn, wọ́n ń sọ nítorí pé ìjọba Fúlàní là ń ṣe lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ṣe gbọ́lẹ̀ ni pé 2 a.m. èèyàn 4 náà pa ní Ìdìyàn village. Èèyàn 4 náà lọ pa lóru èní. Àbú ọmọ wákìlì òun ló lead operation yẹn. Èèyàn 4 náà pa, wọ́n ṣá wọn pa ní òkè ìṣègùn náà fi pa wọ́n ṣe ń sin òkú wọn lọ́wọ́. Ìjọba tó wà lẹ̀ yìí wọ́n ò fẹ́ lera mọ́ àwọn ìran wọn tó ń ṣèwà àbàjẹ́. Ọlọ́pàá níra láti sọ nǹkan tó bá wù. Kò dẹ̀ sí ẹnìkan tó bí pàrẹ́ tó gbé lọ sí kọ̀ọ̀tàn tó jẹ́ Fúlàní tó jẹ́ẹ̀lì níbẹ̀ yẹn rí. Wọ́n mú wọn ni àwọn ọmọ yẹn bẹ̀rẹ̀, àwọn ọmọ yẹn ló lọ hand over wákìlì fún wọn, lọ́wọ́ bí hand over àwọn mẹ́ta tó jẹ́ suspect fún wọn. Nígbà tí èèyàn bá gbé criminal wá fún yín, ẹ detain wọn. Ẹ wá ní àwọn criminal yẹn, ẹ wá sọ wọ́n di innocent. Ẹ wá mú ẹni tó hand over criminal fún yín, ẹ wá sọ di criminal. Àwọn ìwà yìí ń jẹ́ nǹkan tó ń bomi tútù sí wa lọ́kàn. Ní gbogbo ilẹ̀ Yorùbá ṣàṣà ní DPO tí OPC òun assist. Àwa wò pé ṣáwọn ọlọ́pàá tá assist ló sọ̀rọ̀ báyìí. A ní pé ọlọ́pàá ò ní ráì láti detain èèyàn tó bá suspect yẹn. But statement tí àwọn Ọ̀yọ́ State Police Command wọ́n issue lánàá yẹn kò dára rárá fún àwọn forces tó bá fẹ́ reduce criminal nínú society. Àwọn forces tó bá fẹ́ encourage aráàlú láti bá wọn ṣiṣẹ́. Ẹ bá wo statement yẹn, that statement will encourage more criminals in our country. Statement yẹn ó máa jẹ́ kí àwọn criminal ní confidence pé àwọn ọlọ́pàá ṣiṣẹ́ ìdí wọn. Tí a bá fẹ́ apprehend criminal, anything can happen. And gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ ní àárọ̀ yìí lórí nǹkan tó àwọn ọmọ tó lọ sí operation yẹn, wọ́n ní àwọn ọmọ wákìlì tó wà lórí igi wọ́n da ìbọn bu àwọn OPC tó wọ ìlú yẹn, wọ́n ní wọ́n lé ní 200. Gbogbo àwọn ọba tó wà ní Ìbàràpá ló mọ wákìlì pé criminal ni. Gbogbo àwọn ọba tó wà ní Ìbàràpá ló mọ̀ pé ibi tí wákìlì bá wà ẹnìkan ò gbọdọ̀ débẹ̀, á fẹ̀jẹ̀wẹ̀ ni.